mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi lówùrọ̀ yìí, mo kí wa pé ẹ kú ojúmọ́. Ó wá lè ṣeé ṣe níbi táyìn tí ń gbọ́ mi kó má jẹ́ òwúrọ̀ lẹ́wà, ṣùgbọ́n èní ni ọjọ́ 17th, 17th day in the month of July 2017. Èní ni ọjọ́ ajé. Ajé kò ní sá fún yín. Ajé ògúngún ní sọ kò ní sá fún yín. Lọ́sẹ̀ yìí ajé máa bá yín wọlé, ó dẹ̀ máa bá yín jáde. Nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ajé máa jẹ́ ọ̀rẹ́ yín, ó dẹ̀ máa jẹ́ ìránṣẹ́ fún yín. Ajé kò ní pàṣẹ lé yín lórí, ẹ̀yin lẹ́ ò lọ máa pàṣẹ lé ajé lórí. Èní ní ọjọ́ ajé. Owó lẹ́ ń tà, ọjà lẹ́ ń tà, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Ọ̀nà ìjẹ kò ní dí fẹ́yìn. Ọ̀nà àti jẹ, ọ̀nà àti bu òkèlè, ọ̀nà yẹn ò ní dí fún yín. Orísun tó ń bọ̀ yín kò ní gbẹ. Orísun tó ń bọ̀ yín kò ní laná. Orísun tó ń bọ̀ yín kò ní gbiná. Ẹ wá ní farapa lójú ogun. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò ní bá ẹkún dé, kò ní bá òfò dé, kò ní bá ìráre dé. Ẹ gbọ́ mi, mo fi ẹsẹ̀ janlẹ̀ ní ìgbà 3 níwájú ilé Olúwa ní kùtùkùtù àárọ̀ yìí. Mo sì ń sọ bí alásọtẹ́lẹ̀ Ọlọ́run sáyé yín pé ilẹ̀ ìlú tẹ́ ẹ wá máa pọ̀rẹ́ lé yín lọ́wọ́. Ẹ ti gbìn níbẹ̀, ẹ ó kórè lÓlúwa wí. Olúwa ní kí n rán àṣẹ jáde pé kí ilẹ̀ kó gbọ́rọ̀ Olúwa. Éfrátà, Éfrátà, àṣẹ rèé, àṣẹ kùtùkùtù, àṣẹ ìdájí, àṣẹ àfẹ̀mọ́jú ni mo sọ pé kí ilẹ̀ ìlú bí tẹ́ ẹ wà tàbí orílẹ̀-èdè tẹ́ ẹ wà kó pọ̀rẹ́ kùtùkùtù lé yín lọ́wọ́. Ajípọnmi kì í pọn èrú wálé. Ní kùtùkùtù òní ọjọ́ ajé, ọjọ́ 17 ni mo sọ pé kẹ́ ẹ rí ṣe, kí a rántí yín sí rere, kí a ṣí ìwé ìrántí ayọ̀ kan yín náà lórílẹ̀-èdè àgbáyé. Kẹ́ ẹ gba ìpè ayọ̀ ní Olúwa wí láti ẹnu mi. Àyànfẹ́, a fi iṣẹ́ ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn, a fi iṣẹ́ ọ̀rọ̀ rán mi. Ìdí nìyí tó rọ̀ mí lọ́rùn láti máa sọ bí ẹni tí a fi ọ̀rọ̀ rán níṣẹ́. Mo rántí pé ní ìgbà kan ọdún díẹ̀ sẹ́yìn, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan àti ẹnìkan. A pè mí, mo dẹ̀ dá sí. Nígbà mo dá sí, ṣé mọ̀, iṣẹ́ tàwa yàn láàyò nìyẹn. Mo dá sí, mo sì pe àkíyèsí ẹnìkíní, bẹ́ẹ̀ ni mo pe àkíyèsí ẹnìkejì síbi tí wọ́n ti ṣe kí wọ́n ṣàtúnṣe. Bẹ́ẹ̀ ni kan wọ́n bẹ̀rẹ̀ sí ní kó bá ń yí ẹnu, ó bá ń jinú pọ̀. Ó ń pe àwọn èdè àyájọ́. Mo fi láàyè láti pè é fún ìgbà díẹ̀. Mo wá ní gbẹ́nu ẹ sọ́hùn. Ta ló ń jẹun tájá ń jìrù? Ta ló ń jẹun tájá ń jù? Ṣé ìwọ mọ ọ̀rọ̀? Ta ni ọ̀rọ̀? Ta là ń pè ní ọ̀rọ̀? Agbára wo ló ń bẹ nínú ọ̀rọ̀? Ta ló fún ọ̀rọ̀ lágbára? Kí nìdí tá fi fún ọ̀rọ̀ ní agbára? Ṣé ìwọ mọ̀ ni? Ìwọ mọ̀ tán pè ní ọ̀rọ̀? Ta ni ọ̀rọ̀? Orúkọ míì wo ni ọ̀rọ̀ tó ń jẹ́? Ta ló fọ̀rọ̀ lágbára? Ta ló bí ọ̀rọ̀? Kí ni tí ọ̀rọ̀ ṣe tí a fi ro ní agbára? Mo ní o lè mọ̀. Èmi ni ìránṣẹ́ ọ̀rọ̀, èmi tí mo bá ẹ sọ̀rọ̀ ní ìránṣẹ́ ọ̀rọ̀. Ta ni ọ̀rọ̀? Ọ̀rọ̀ ni ẹni tí a kàn mọ́ gé àgbélébú, ẹni tí a dé ní adé ẹ̀gún lórí, ẹni tí a nà ní pàṣán nítorí ìgbàlà àwọn ènìyàn. Ta ló fún ọ̀rọ̀ ní agbára? Bàbá tó ń bẹ lọ́run ló fún ọ̀rọ̀ ní agbára. Torí ó wí pé a ti fún mi ní agbára ní ọ̀run àti ní ayé. Kí ló fà tá fi fún ọ̀rọ̀ ní agbára? Nítorí pé ọ̀rọ̀ wá sáyé, ó da ìjẹnu, àkànmọ́gé àgbélébú nítorí ìgbàlà àwọn ènìyàn. Ó dé adé ẹ̀gún sórí, agbáṣọ lára rẹ̀, ayé rìn ní ìhòòhò. Ó jẹ̀bi, ó jìyà ohun tí ò mọ́wọ́, ohun tí ò mẹsẹ̀. Ìrèdí nìyí tí bàbá yìí fún ọ̀rọ̀ ní agbára. Àfọ̀rọ̀ lágbára láti ọjọ́ náà, ọ̀rọ̀ di alágbára. Wá gbọ́, èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ tó ń jinú wúyẹ́wúyẹ́ mọ́, èmi ni ìránṣẹ́ ọ̀rọ̀ tí a fi agbára ọ̀rọ̀ rán níṣẹ́ ọ̀rọ̀ sínú ayé. Tó bá níbẹ̀ kò dákẹ́jẹ́ kó o má ṣe sọ̀rọ̀ látòní lọ. Ẹnu ẹ wọ́ wo kò lè sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà. Àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ ni. Ọ̀pọ̀ ọmọ Ọlọ́run ni ò mọ agbára tó ń bẹ nínú ọ̀rọ̀. Ṣùgbọ́n láàárọ̀ yìí mo sọ̀rọ̀ bí ọmọ ọ̀rọ̀.
tí a fi àṣẹ ọ̀rọ̀ rán jáde. Ọlọ́run ọ̀rọ̀ gbọ́ bó ti rán mi náà ni mò ń jíṣẹ́ nínú ilé tá ti ń gbọ́ mi yìí, torí akọ̀wé ẹ̀ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn láadáa, nígbà náà ló gbà wọn kúrò nínú ìparun. Mo sọ ọ́ bí ìránṣẹ́ ọ̀rọ̀ sínú ayé rẹ, níbi tí ayé rẹ ti ń retí ìmúdáradá, níbi tí iṣẹ́ rẹ ti ń retí ìdásí, níbi tí ìgbéyàwó rẹ ti ń retí ìbẹ̀wò. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé, lọ rí ìdáhùn. Come on, mo ní kó o lọ rí ìdáhùn. Wo ó ti ń tẹ́rí sí abẹ́ àṣẹ ọ̀rọ̀ èyí tó ń jáde láàárọ̀ ó kì pọ́pọ́. Mo ní wọnú ìdáhùn àdúrà lọ, wọ inú ìdáhùn àdúrà lọ. Wo arán mi bí áńgẹ́lì ọ̀rọ̀, mo sọ̀rọ̀ bí ìránṣẹ́ ọ̀rọ̀ sáyé wọ́n tó ń gbọ́ mi. Ayé rẹ ó wọnú ìdáhùn àdúrà lọ. Àṣẹ ni kì í ṣàbá, ẹnìkan kì í di ọ̀rọ̀ ẹnìkan kì í dè lọ́nà. Ó dà, ayé rẹ, iṣẹ́ rẹ, ìdáwọ́lé rẹ, òwò rẹ, ìgbéyàwó rẹ, ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ kó wọnú ìdáhùn àdúrà lọ. Wọ́n ní sọ sáyé ẹ pé lẹ́yìn tí ọ̀rọ̀ jáde sáyé ẹ láàárọ̀ yìí, ó di kò ṣeé dá dúró, kò ṣeé dè lọ́nà, kò ṣeé palára. Ẹni tán ni kò ní lóyún yẹn, mo sọ pé kí oṣù yìí jẹ́ oṣù àkọ́kà rẹ lÓlúwa wí. Ìwọ tí wọ́n ní wò ní dá nǹkan rere ṣe, ó yá lọ gbé ohun rere ṣe láyé lÓlúwa wí. Ìwọ tó wà ní ilẹ̀ àjèjì tí wọ́n ní ò ní rídìí méjèèjì jókòó, ìwé ìgbélú ní ìṣòro tiẹ̀ tàbí kí ni ìṣòro tiẹ̀, ayọ̀ǹda ẹ̀ fún ẹ lÓlúwa wí. Yes, áńgẹ́lì tó wà ní gúúsù, áńgẹ́lì tó wà ní àríwá, áńgẹ́lì tó wà ní ìlà oòrùn, áńgẹ́lì tó wà ní ìwọ̀ oòrùn, mo rán yín níṣẹ́ ní àfẹ̀mọ́jú yìí pé ẹ la ayé já, ẹ sowọ́pọ̀. Ránṣẹ́ tó ń gbá mi lọ́wọ́lọ́wọ́, ẹ báyìí ní ẹ pàdé. Ti gúúsù, ti àríwá, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn, ẹ̀yin áńgẹ́lì ẹ gbóhùn Olúwa lẹ́nu mi. Àdàbí tí mo bá mú nǹkan mi mọ́, tí mi ò bá mú nǹkan mi mọ́, tí a dẹ̀ fún mi ní iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ jáde sínú ayé ẹni tó ń gbọ́ mi, ọkùnrin tàbóbìnrin, ọmọdé tàbágbà, mi ò fẹ́ mọ bí tó wà, tòsí tàbánà jìnrere. Mo sọ pé ẹ̀bẹ̀ àdúrà ẹ ọjọ́ pípẹ́ yẹ, ẹ̀bẹ̀ àdúrà rẹ ọjọ́ pípẹ́ lónìí, asáyẹn àfèsì lé ẹ lọ́wọ́. Eléyìí ló máa jẹ́ àmì náà. Wo wọ́n ní kí n sọ fún èèyàn méje tó gbàgbọ́ pé kí oòrùn tó máa jáde lónìí ó tó wọ̀, wàá gba ìpè ayọ̀, wàá gba lẹ́tà ayọ̀, wọ́n á ránṣẹ́ ayọ̀ sí ẹ ní Olúwa wí. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé, kò ní yí padà. Oh God, oh God, oh God, oh God. Obìnrin tó gbàgbọ́ yẹn dà. Wo ìyanu tí etí ò tí ì gbọ́ rí, ìyanu tí ojú kò tí ì rí rí, ìyanu tí ẹnu kò tí ì sọ rí, tí àwọn èèyàn yóò fi lọ máa fẹnu kọ lára rẹ pé irọ́ ló pa ó dọ́gbọ́n sí i. Tó o bá gbàgbọ́, a rìlíìsì ẹ̀ sáyé ẹ̀. Màmá yẹn dà, a rìlíìsì ẹ̀ sínú ayé ẹ̀. Bàbá yẹn, a rìlíìsì ẹ̀ sínú ayé ẹ̀. Kò ní yí padà. Ọlọ́run ìpè Chapel of Power Apostolic Prayer Worldwide kó lànà fún wọn náà. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ ló pè sí, ẹ ò tún láre mọ́, ẹ ò dẹ̀ ní rágó ní Olúwa wí. Wo mo rìlíìsì àṣẹ àtòrí ọ̀fẹ́ sínú ayé ẹ̀. Ohun tó bá béèrè lẹ́yìn àdúrà mi àárọ̀ yìí, àṣẹ gorí ẹ̀. Ohun tó bá béèrè, tó bá fi ẹnu rẹ béèrè láàárọ̀ yìí, àṣẹ gorí ẹ̀. Ayé ahọ́n rẹ padà, aṣọ di ahọ́n àṣẹ. Màmá yẹn, ayé ahọ́n rẹ padà, ayé ahọ́n rẹ padà, ayé ahọ́n yẹn padà. Áńgẹ́lì yẹn, ayé ahọ́n yẹn padà, aṣọ ahọ́n yẹn da ahọ́n àṣẹ. Ohun tó bá béèrè láàárọ̀ yìí, àṣẹ ọ̀run kó gorí ẹ̀, kò ní yí padà. Wo wàá béèrè tó ń fẹ́ k'Ọlọ́run ó ṣe, béèrè tó ń fẹ́ k'Ọlọ́run ó ṣe. Ẹ̀tọ́ rẹ tó wá yẹn, fàṣẹ gbàjáde padà. A ti sọ ahọ́n ẹ̀ di àṣẹ láàárọ̀ yìí. Àárọ̀ yìí yàtọ̀, ó kí pọ́pọ́, àṣẹ tó kí pọ́pọ́ ni. Wo béèrè tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ta ló gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹ̀? Yanjú ẹ̀ fúnra, yanjú ẹ̀. Tí n bá ní kó yanjú ẹ̀, àdúrà ọ̀dájú là ń pè bẹ́ẹ̀. Gbogbo ẹni tó dúró lójú ọ̀nà ẹ̀ tó ní kò sọ́nà, kí áńgẹ́lì ikú kó palẹ̀ wọn mọ́ lójú ọ̀nà ẹ̀. Gbogbo ẹni tó lòun á fògbìn jà, gbogbo ẹni tó lòun ní jó jọrọ iṣẹ́ tó ṣe. Wo máa ń pàṣẹ fáńgẹ́lì ikú kó máa ṣàwọn jẹ ní kọ̀ọ̀kan. Ẹ mọ̀ bí adìyẹ ti ń ṣa àgbàdo jẹ nílẹ̀ẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni ẹ máa sọ pé áńgẹ́lì ikú ẹ̀ palẹ̀ wọn mọ́, ẹ wéṣì wọn fáwọn tó ní wọn lọ́sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Wo ọ̀nà ò ní dí mọ́ ẹ mọ́, ó ní máàmù bọ́, ilé rẹ kò ní dílé onílé, ó ní iṣẹ́ fún ẹlòmíì láti kórè rẹ̀. Àṣẹ Olódùmarè kó gorí ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tọ́lọ́run lò nínú iṣẹ́ ìránṣẹ́ wa, ní líloko, ní ìdálẹ̀, ẹ̀yin tẹ́ ń fi ìdámẹ́wàá ránṣẹ́, ẹ̀yin tẹ́ ń fún wa ní special offering, ẹ̀yin tẹ́ ń fún wa ní covenant seed. Ẹ gbọ́,
látọjọ́ táláyé ti dáyé nínú ti ń wù lórí. Olúwa ní kí n jíṣẹ́ fún ọ pé níbi tó bá dé láyé olóore máa wá ìkàn. Come on, sọ̀rọ̀. Ẹ ní ráre, ẹ ní nìkan ṣayé yín. Àwọn tó máa túmọ̀ àlá tí yín náà Ọlọ́run á yàn wọ́n tì yín. Ẹ̀yin tẹ́ ń fi ìdá mẹ́wàá ránṣẹ́, tẹ́ ń fọ ránṣẹ́ ni mo sọ àsọtẹ́lẹ̀ sáyé yín pé ẹ ní rún pa. Ìran ọmọ yín ò ní ṣàgbé. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ. Wàá béèrè tó ń fẹ́ láàárọ̀ yìí. Ẹ̀rí adé jáde lÓlúwa wí. Mo mọ̀ pé wàá pè mí lọ́sẹ̀ láti jẹ́rìí ságbà Ọlọ́run. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bámiṣayé náà lórúkọ tí mò ń tẹ̀. Lórí nọ́mbà yìí ni ká ẹ pè sí kájọ máa gbàdúrà pọ̀ 08055951129 08055951129. Bẹ́ẹ̀ bá pè mí tí mi ò bá gbé, ẹ̀yin náà ti mọ irú iṣẹ́ tá a ṣe. Àwọn tó wà nílé ń pè wá, àwọn tó wà nídàálẹ̀ ń pè wá, àwa náà sì máa ń rest lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́. You can send me a message. If I don't pick or call, it means maybe I'm in program or late. Mo wà ní àkókò tèmi náà ń rẹjú lákòókò tó bá pè. Fi mẹ́sẹ̀gì ránṣẹ́. A jọ pàdé pọ̀ sọ̀rọ̀ pọ̀ nígbà tí àkókò bá tó. Ìyanu á dẹ̀ ṣẹ lórúkọ Jésù. Bákan náà mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń forward mẹ́sẹ̀gì sórí àwọn contacts yín around the world. Ìyanu máa ṣẹlẹ̀ láyé tiyín náà. Ọ̀sẹ̀ yìí dẹ̀ máa pè yín lÓlúwa wí. Ẹ wò ó, mo gbàgbọ́ pé ìrànlọ́wọ́ aláìlẹ́lẹ́gbẹ́ máa dìde fún ẹnìkan. Wọ́n ní kí n sọ sáyé ẹnìyẹn. Ìrànlọ́wọ́ aláìlẹ́lẹ́gbẹ́ ó máa dìde fún ẹ. Tó bá rí àmì kan ṣe, mo release ẹ. Tó bá rí gbámú, mo release ẹ lórúkọ Jésù. Kò ní bọ́ lọ́wọ́ ẹ. Lẹ́yìn àdúrà yìí, wàá pè padà. Wàá dẹ ẹ wo gbogbo ẹ̀yin tí ẹ nílò ìwé ìgbélú. Ẹ jájọ gbàdúrà ọjọ́ kan. Màá fi ọjọ́ tó máa jẹ́ ránṣẹ́ sí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìṣòro ìwé ìgbélú. A máa gbà fún wo látòrí pẹpẹ yìí láti máa gbà jáde tá máa fi lé lọ́wọ́. Kò dẹ̀ ní sí àtakò mọ́. Àlàáfíà ni ọjọ́ tó yẹn bá máa jẹ́ kẹ́ gbọ́. Ọjọ́ tẹ́ mẹ́lọ́ bá tọ́ mi kí n yà sọ́tọ̀ kí n fi gbàdúrà gbogbo àwọn tó ní ìṣòro ìwé ìgbélú lórílẹ̀-èdè àgbáyé. Ẹ̀rí adẹ̀ ti bẹ̀ jáde lórúkọ Jésù Kristi. Ẹ dákun ẹ máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun ẹ já gbàdúrà. Boko Haram ń ṣe tiwọn. Militant ń ṣe tiwọn. Àwọn kan tún di ní Kòròdú. Wọ́n náà ń pè wọ́n lórúkọ kan. Ẹ dákun ẹ já gbàdúrà. Ẹ dákun ẹ rántí Nàìjíríà ní gbogbo tẹ́ bá ti ń gbàdúrà pé kí Ọlọ́run àlàáfíà kó rán àlàáfíà wá sórílẹ̀-èdè yìí. Kí ìrọ́kẹ̀kẹ̀ ogun, ìdágìrì ogun kó sì dáwọ́ dúró. Kí àwọn ènìyàn fi òróró ẹ̀dọ̀ wọn lé orí òróró kó má ṣe sí ibi. Àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí kó Olúwa kó expose wọn. Kí àlàáfíà Jésù kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà, lórílẹ̀-èdè Áfíríkà àti ní gbogbo àgbáyé. Kí àlàáfíà kó jọba. Gbogbo àwọn tó fẹ́ dá ìjà ẹlẹ́sìn mẹ̀sìn sílẹ̀, ẹlẹ́yàmẹ̀yà, kó Olúwa kó já okùn ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o lórúkọ Jésù Kristi Olúwa wa. Àyànfẹ́ tó ń gbọ́ mi, dídé Olúwa súnmẹ́tílé. Ṣàtúnṣe ọ̀nà rẹ lónìí kó tó pẹ́jù fún ọ. Àyànfẹ́ tó ń gbọ́ mi, dídé Olúwa súnmẹ́tílé. Ó ń bọ̀ láwọ̀ sánmọ̀, gbogbo ojú ni yóò rí. Àtàwọn tó gùn lọ́kọ̀ pẹ̀lú àwọn tó dé ládé. Ìpadàbọ̀ Jésù súnmẹ́tílé. Àyànfẹ́ yẹra rẹ wò níbi tó bá kù sí kó ṣàtúnṣe. Ó lè ká ẹ mọ́ Sókótó, ó lè ká ẹ mẹ́dẹ, ó lè ká ẹ mọ́ Ìlọrin, ó lè ká ẹ mọ́ Singapore, ó lè ká ẹ mọ́ Dubai, ó lè ká ẹ mọ́ Qatar. Ohun tí Olúwa ní kí n sọ rèé, tètè ṣe àtúnṣe. Ó lè ká ẹ mọ́bi tí ò sọmọ, mọ́bi tí ìyàwó ẹ ò sí tàbí ọkọ rẹ ò sí. Ṣàtúnṣe lónìí kó tó pẹ́jù. Torí tó bá ló máa dọ̀la, ọ̀la lè pẹ́jù fún ọ. Bó ti ń lọ́nú ìrìn àjò yìí, yẹra rẹ wo bí tó bá kù sí kó bẹ́ẹ̀. Ìwọ tó sì ti gba Jésù, ìwàásù mi rèé o, gbà á o kó tó pẹ́jù. Torí onílárí kò sẹ́ni tó mọ̀la o. O mọ tó lè ṣẹlẹ̀ sí ọ ní 30 ìṣẹ́jú sísìn. Ìdí ni tó gbọ́dọ̀ gba Jésù sínú ayé ẹ. Tó fi jẹ́ pé nígbà tó bá díjú láyé yìí, wà lè rí ọ̀run dé sí. Mo sọ tèmi, ọ̀rọ̀ mímọ́. Mo wíire àbí mi ò wíire? Ẹ sọ̀rọ̀. Mo wíire àbí mi ò wíire? Ẹ sọ̀rọ̀. Mo ní mo wíire àbí mi ò wíire? Ó dáa, mo wíire o. Ọ̀rọ̀ mímọ́. Ọ̀sẹ̀ yá pé yín o. Ayọ̀ á pọ̀. Ẹ ní ṣubú dànù. Ẹ ní aṣọ wa digunjalè. Ẹ ní aṣọ wa lọ́nu lọ́wọ́ gbà. Pàkúté ayé ò ní mú yín. Nǹkan ayọ̀ yín kò ní di nǹkan ìbànújẹ́. Kòkòrò ayé ò ní ta yín.
bẹ́ẹ̀ ló ṣe máa rí. Kẹ́ máa gbé lálàáfíà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you.